ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta Fiku Ṣefa jẹ ọlọ́pàá ni wọ́n dojú ìjà kọ. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Rivers ti sọ pé mẹ́ta lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tó ń da àlàáfíà agbègbè Ahuada níjọba ìbílẹ̀ Ahuada nípínlẹ̀ Rivers láàmú ni wọ́n ti Fiku Ṣefa jẹ báyìí. alukoro iléeṣẹ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ náà abilékọ Grace Iringekoko ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fáwọn oníròyìn kan lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún tá a wà yìí. àwọn kan tí wọ́n wà nítòsí nígbà táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì kan ń gbéná wojú ara wọn nítorí ipò ni wọ́n wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn agbófinró létí táwọn ọlọ́pàá sì tètè ta mọ́ra láti lọ́ọ́ fọwọ́ òfin mú gbogbo ẹni tí wọ́n bá rí níbẹ̀. gbàrà tí wọ́n débi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì náà ti ń bára wọn jà ni wọ́n ti kojú àwọn ọlọ́pàá, ṣùgbọ́n agbára àwọn agbófinró yìí pọ̀ ju tàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà lọ, èyí tó mú kí ìbọn àwọn ọlọ́pàá ba mẹ́ta lára wọn níbi tí kò dáa tó sì ṣekú pa wọ́n lójú ẹsẹ̀. méjì lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ìbọn àwọn ọlọ́pàá yìí pa ni olóògbé Azinibudu Biko, ẹni táwọn èèyàn mọ̀ sí Yanke, àti Gbọ́ǹkà Òdòyì. àwọn méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n máa ń fìgbà gbogbo da àwọn ará àgbègbè náà láàmú. bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé òun ò ní fọwọ́ kékeré mú ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn rárá nípínlẹ̀ náà mọ́ báyìí. ó ní kí wọ́n kúrò nípínlẹ̀ òun ló máa dáa jù, tàbí kí wọ́n jáwọ́ nínú ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.